mùsùlùmí o ọmọ sọ mi di ọ̀tá mùsùlùmí gbogbo ìgbà àìmọye ìgbà ni àwọn èèyàn máa ń sẹ́ndì oríṣiríṣi mẹ́sẹ̀gì sí mi kílẹ̀ pa nínú ẹ̀sìn yẹn lẹ́yìn sí kíní kan ìjọba òkú ló lè fẹ́ nu ẹ̀sọ́ ẹnìkan kọ́ ló mú mi wá sínú ẹ̀sìn mùsùlùmí bàbá mi ló bí mi síbẹ̀ ẹnìkan kọ́ ni ó sì mú mi kúrò ń bẹ̀ ṣùgbọ́n níwọ̀n bá àgbà tí a sì ń jẹ́ mùsùlùmí tábàrí nǹkan tí ò dá ẹ jẹ́ ká máa sọ wọ́n ti fẹ́ sọ wa lẹ́nu wọ́n ti fẹ́ sọ àwa mùsùlùmí lẹ́nu gbogbo ìwà táwa náà sì ń hù kò yàtọ̀ sí ìwà ìsọlẹ́nu yẹn ó sì máa wá di ní èní tẹ́ ẹ máa wá rí mi bí ẹni tó ń bú ẹ̀sìn Islam ṣẹ́rí ẹ̀yin ọmọ àwa tá a jẹ́ ọmọ mùsùlùmí ẹ jẹ́ ká máa ní ìfarabalẹ̀ o tọ́ba ṣe ní apá ẹ bá pàṣẹ sọ́ọ́ ebó ti tán ẹlòmíì ò ní dìde wọn ni àní mo fẹ́ káwọn èèyàn gbọ́ mi lágbòye kí àwọn ọ̀rọ̀ mi yìí lè so èso rere nínú àwọn ẹ̀sìn Islam tèmi belong sí mi ò ever condemn ẹ̀sìn mùsùlùmí rí ẹ̀sìn tí ń jẹ́ ẹ̀sìn mùsùlùmí mi ò condemn rí tí mò ń sọ tó bá jẹ́ pé mo jẹ́ Christian ó ṣe é ṣe kó ti dógúnlẹ̀ nítorí pé ní tí mò ń sọ wọ́n ti sọ 20 years sí ọ̀pọ̀lọpọ̀ àwọn Christian púpọ̀ fún Allah tí ó ṣe wá ní mùsùlùmí Islam jẹ́ ẹ̀sìn kan tó jẹ́ pé kò rújú n tó lè da Islam rú mọ́yàn lọ́wọ́ òun láìmọ̀kan àbí ìfẹ́ ẹnu tẹ́ ẹ bá ti múra rẹ̀ kúrò láláìmọ̀kan tí ó sì lo ìfẹ́ ẹnu yóò bá Islam wípé ó dùn gbẹgbẹ kan sí i mo fẹ́ sáré clear ọ̀rọ̀ láàárọ̀ iná ìgé torí mò ń lọ lékéwú nípa lékéwú mọ́ bí mo ṣe wà yìí láti lọ sí madrasa ṣùgbọ́n lóru wọ́n tún sẹ́ndì kílípù kẹ́tí Sokoti ṣe èmi ò mọ péjì ẹ̀mí gbọ́ngàn bọ́ọ̀ ní ṣe máa gbọ́ ọ̀rù Sokoti ẹni tí ó jẹ́ wípé ìgbésí ayé rẹ̀ kò fàyẹ̀ lójúmọ́ra débi wípé èèyàn lè ronú pé èèyàn fẹ́ kẹ́kọ̀ọ́ kan lọ́dọ̀ ọ̀rú ẹ̀ nǹkan ọkàn oṣù tí Sokoti ní kò ju pé kílẹ̀ wò mọ́lá ó ti dàgbà ṣùgbọ́n irú àgbà wo ni ìyẹn náà tún ṣe pàtàkì so torí pé èèyàn ò lè pàdé àgbàlagbà lọ́nà kéèyàn sáré ní kọ́fọ́ lọ́gbọ́n àfàgbàlagbà téèyàn bá mọ kí ló ṣe dàgbà ìtẹ̀yìn bá ṣe ń kékeré náà ní bá yẹn dàgbà so irú Sokoti yẹn èèyàn ó ti mọ̀ pé irú èèyàn bẹ́ẹ̀ ni wọ́n wá tún sẹ́ndì ọ̀rọ̀ kan tó ṣe nígbà tó rí ìgbàdú ìgbàmú lọ́tún lọ́sì ìgbàdú ìgbàmú tí kẹ́ríkẹ́rí bá bòde wọ́n wá ló ń fẹ́ sọ̀rọ̀ wọ́n wá ṣe damage control so ìgbẹ́ ni Sokoti fi yí ara ilé ìgbẹ́ ló fi yí ara lé tí gbogbo èèyàn sọ pé àgbàlagbà ó sì fìgbẹ́ yí ara lé báyìí wọ́n wá ní àwọn ẹ̀mẹ́bìnú òun ti fẹ́ fọ ìgbẹ́ òun wọ́n wá lọ gbé ìtọ̀ tí wọ́n ti tọ̀ láti bí oṣù 4 pamọ́ tó pọ̀ síbi kan ló wá tún fẹ́ máa fi fọ ìgbẹ́ ara àgànná yẹn ṣẹ́rí pé gẹ́gẹ́ mo sọ nínú fídíò àkọ́kọ́ tí mo ṣe láti kọ̀rẹ́kì aburú tí Sokoti sọ mo ní Sokoti yẹn ó nídìí kéèyàn kíyèsí wípé ṣé àìníláárí náà lọ́wọ́ tó ba ìrònú bàbá ìjẹ́ báyìí ṣé bí Yorùbá máa sọ wípé àìlówó lọ́wọ́ kò yẹ kó lè pààyàn ló kọ̀dà ó fi bẹ̀rẹ̀ ara àgànná gbogbo ẹ̀rẹ́ pèsè àkíyèsí ká àgbàlagbà ló ń pèrè rẹ̀ Sokoti ìgbàgbé ẹ̀ Islam rẹ kọ́ ni àwa sọ pé ó yẹ kó jẹ́ mùsùlùmí kó jẹ́ mùsùlùmí bò tó bá jẹ́ mùsùlùmí ọjọ́ mùsùlùmí fún yàrá rẹ̀ ọjọ́ mùsùlùmí o ọjọ́ mùsùlùmí o kò fi kó oore fún Islam kò sì fún Islam láburú kankan èmi gẹ́gẹ́ tí mo jẹ́ mùsùlùmí yìí kò sóore kankan fún Islam èmi gẹ́gẹ́ ni mo lóore wípé mo jẹ́ mùsùlùmí ọlọ́mọdé padà sí burúkú ọgbà mi tọ́ta mi bá fi Islam lẹ̀ lónìí aburú kankan ò lè ṣe Islam tó ti bó jẹ́ pé nígbà mo jẹ́ mùsùlùmí gan mo ń defend Islam so tẹ́nìkan bá jẹ́ pé 24 hours ẹ̀ ló fi ń defend Islam síbi ẹni bẹ́ẹ̀ bá sọ pé òun ò ṣe Islam mọ́ lónìí wallahi Islam will remain Islam kámẹ́tì ẹ̀ wá sọ wípé ìwọ tó jẹ́ wípé ó ní orípa kankan ní Islam náà ìwọ tó fẹ́ ara rẹ sọ wípé ọ̀gbà wájú lé kéwú kọjá rí which is pé wọ́n gẹ́gẹ́ ọ̀nà lé kéwú rí which is pé ó tún máa lọ lé kéwú rí sọ wọ́n léwọ́ níbẹ̀ lára arú rẹ tí Islam wà sọ pé òun need ṣùgbọ́n mo tún fẹ́ ṣàlàyé bó ṣe fi ìtọ̀ fọ ìgbẹ́ ìtọ̀ àti bí oṣù 6 tí wọ́n ti tọ̀ pamọ́ ló tó wá fi fọ ìgbẹ́ tó fèrè ara lé tí gbogbo èèyàn sọ pé àgbà àjọ bá bú Islam tó bá fẹ́ bú Islam fi làákàyè bú káti ẹ̀ gbóòórùn làákàyè nínú tó ń sọ so gbogbo bó ṣe bú Islam tó bú ànábì nínú ọ̀rọ̀ tó sọ lọ yẹn tó bú àwọn alékéwú tó bú èdè lárúbáwá tó kọjá èdè Islam ó ṣàfihàn frustration ó ṣàfihàn ignorance ó ṣàfihàn stupidity ó ṣàfihàn pé ẹni yìí ó need the medical attention because there are ways even of condemning things táwọn èèyàn ò ní tètè bá kóòdù yẹn gan pé òun condemn nǹkan yẹn ni there are ways of presenting things negatively gan táwọn onílàkàyè nìkan ni wọ́n máa mú negativity jáde tí ẹ ṣe pé gbogbo èèyàn ni ó mọ̀ èyí tó ṣe lọ́yẹ Sokoti gbogbo èèyàn ló mọ̀ pé ṣé bàbá yìí ní àwọn ọmọ tí wọ́n máa bá sọ̀rọ̀ pé dádì kí lẹ ṣe yìí sáwọn èèyàn sì yípo bàbá yìí tí wọ́n máa sọ pé bàbá mọ̀ lápè yìí àgbà ọ̀jẹ̀ káàtì ẹ̀ lọ́jọ́ ọ̀nà lọ́fẹ́ ṣe ó ṣe wá ń sọ̀rọ̀ bí èwe báyìí now ẹ̀yẹ yẹn wa kí ni Sokoti sọ this time around ó wá bẹ̀rẹ̀ damage control gbogbo àná ti máa ń tẹ́ pè ní damage control èèyàn ti fẹnu wú géètì ó ti sọ̀sọ́kúsọ ó ti wá rí pé àwọn èèyàn ti gẹ́ẹ̀tì òun
ọwọ́ afẹ́ máa sọ̀rọ̀ bí ẹ pé àánú wa náà ni mò ń ṣe àwa mùsùlùmí Sokoti ìwọ sọ pé wọ́n mùsùlùmí wo ni àbọ̀ mi tẹ́ pé mùsùlùmí ni ẹni tí wọ́n pè mùsùlùmí yóò jẹ́ ẹni tí ó gbà wípé ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam kò sábùkù lára ẹ̀ ẹni tí ó jẹ́ mùsùlùmí yóò jẹ́ nítorí pé bí àwọn èèyàn bá fẹnu àbùkù kan ìsìláàmù àbí kan ànábì sallallahu alayhi wa sallam yóò máa sọ wípé rárá ìwọ tó ń sọ wípé ṣé bá ànábì ọ̀nà ẹ̀ yàkàyàkà ọ̀hún ebe ti yàkàyàkà ànábì ọ̀hún àbẹ́yìn kọ́lẹ̀ ànábì ọ̀hún bọ́mọ ọdún márùn-ún sùn nínú gbogbo àwọn òpònú tí wọ́n ń sọ̀sọ́kúsọ pa ànábì tí wọ́n ń sọ nítorí wọn ògùrí ń pa ànábì gan kò sẹ́ni tó dákọ̀ ọdún márùn-ún gan ọdún mẹ́sàn-án ọdún mẹ́fà ọdún mẹ́sàn-án lọ́pọ̀lọpọ̀ wọn ń dákọ̀ ṣe wọ́n sọ báyìí pé mùsùlùmí ni ìwọ tó ní tí a bá fọ́ mẹ́kà ọlọ́run níjẹ́ ọgbà mọ́kò ní kọ́lá tó lọ mẹ́kà kọ́lọ́ ju òkú dànù ọwọ́ ń sọ fáwa nínú damage control tó ṣe padà pé nínú Islam tó belong sí Sokoti sọ̀rọ̀ pé gbogbo èèyàn lọ́pọ̀lọ́ wọn ò pé ni Sokoti kì í ṣe gbogbo èèyàn ní ọpọlọ wọn dọ̀bálẹ̀ o Sokoti kì í ṣe gbogbo èèyàn ní fìdí ronú o kì í ṣe gbogbo èèyàn lọ́pọlọ wọn bẹ látẹlẹsẹ̀ tẹ́ ń tẹ̀ mọ́lẹ̀ o má bá ń wo kíní yẹn o ti TikTok yẹn o torí tá a bá ti bẹ̀rẹ̀ sí sàlàyé ọ̀rọ̀ báyìí àwọn ẹlẹ́bọ bá bẹ̀rẹ̀ sí lọ́mọ da péjì rú bẹ́ẹ̀ bá ń sọ ti yín àwọn ẹgbà péjì yín rú ẹ̀yin ẹlẹ́bọ tẹ́ bá ń sọ ti yín ní sọkúsọ tẹ́ ń sọ pẹ̀ sí wa irọ́ tẹ́ ń pamẹ́ sí wa àwa máa farabalẹ̀ gbọ́ ká lè wo pé ẹ ṣe ẹja tó bá yín tàn mọ́lẹ̀ sí tí ò yé yín ká sì lè fẹsẹ̀ òdodo nílẹ̀ fáwọn tí ẹ jẹ́ mùsùlùmí àwa ò kí ń da péjì ẹ̀yin ẹlẹ́bọ láàmú ẹ̀yin náà lè máa da péjì sí wa láàmú kọ́lọ́ ọba kọ́ba ṣàánú yín kó jẹ́ kó di ìranù kó jẹ́ bọ́ di Islam Sokoti wa bẹ̀rẹ̀ damage control nígbà tí rí pé ayé ti gẹ́ẹ̀tì òun nígbà Sokoti rí pé gbogbo àwọn ọlọ́pọlọ àtàwọn tí wọn ò tiẹ̀ lọ́pọlọ gan nínú law wọn ní ká tó lè sọ pé òdìfẹ́mu kárátá èèyàn ọba yẹn ló kọjẹ́ yóò jẹ́ nítorí jẹ́ wípé àwọn reasonable persons wọn lè gẹ́ẹ̀tì pé kìíní negative Sokoti wa bẹ̀rẹ̀ sí ṣe damage control ní Islam tó ń belong sí ó wá fẹ́ mọ̀ sọ̀rọ̀ bí àánú pé àwa mùsùlùmí ẹja máa farabalẹ̀ báwọn bá correct àwọn kírísítẹ́nì wọ́n máa gbọ́ correction Sokoti tá a láfọ́jú ẹ̀ ń tẹ̀ tó lóun sùn nígbà tó ń sùn ta lórí Sokoti afọ́jú ọfọ́ àwo ọwọ́ akáwọn mẹ́rin pé ń dáná wọ́n ní kí ló dé ó lọ. ẹja máa farabalẹ̀ àwa mùsùlùmí Sokoti ò kì í ṣe mùsùlùmí náà Islam ò kì í ṣe ẹ̀sìn tó máa ń kára mẹ́rò ó kì í ṣe mùsùlùmí náà àwọn tó sọ lọ tó fún mọ̀ pé ó kì í ṣe mùsùlùmí tọ́lọ́pọ̀lọ́ pípé ó fún mọ̀ pé ó kì í ṣe mùsùlùmí Sokoti torí mọ́ pàpẹ́ mọ́ra ẹ̀sìn tiwa lọ bí ẹ̀sìn ẹbọ tó ń pèpè sí yẹn káyọ̀ pé ló fẹ́ ṣe tó bá fẹ́ ṣe Islam ó gbẹ̀sìn ó gbòfin ó sọ nínú previous video rẹ tó fi yàgbẹ́ sága àgbàlagbà tó ń já tó sọ̀rọ̀ ó sọ nínú previous video rẹ the first one tó ṣe níbi interview burúkú òṣì tó lọ ṣe ó ní wọ́n yàkàyàkà ànẹ́bì àbánabí ọ̀nà kan rẹ̀ ti yàkàyàkà rẹ̀ ni ṣé mùsùlùmí olórí pípé ní ọ̀sọ̀ báwọn ó ní tí a bá oníwọ́n fọ́ mẹ́ka ogun yẹn ní onítọ́bá kò ní kọ́lá tó fi lọ mẹ́ka òkú dànù mẹ́ka ó sì jẹ́ ìkẹ́ pàtàkì ní òpó Islam ṣé mùsùlùmí ní ọba àwọn ẹlẹ́ẹ̀kẹta ó ní kéwu orí burúkú wo ni bẹ́ẹ̀yàn ọba kéwu ó sì gbọdọ̀ gba ọ̀rọ̀ lẹ́nu àwọn oníkéwu tí ó fi rí Islam ṣe àwọn lo damage control àwa mùsùlùmí tí wọ́n bí lọ́ngì sí bàbá rẹ ló bí ọ́nú Islam bàbá rẹ ló bí ọ́ sínú Islam wọ́n bí ọ́ sínú Islam wọ́n sọ Lábùràzákì ọ̀dàgbà tó bá wọn lọ́wọ́ mọ̀túmọ̀ rẹ̀ so làkàyè wo ló yọnu tó sọ yẹn now ẹ̀yẹ yẹn wa Sokoti wa lọ mú ọ̀rọ̀ kan wa ó ní àwa mùsùlùmí ẹja máa ṣe sùúrù ẹja máa farabalẹ̀ ẹ wo àwọn wo ló béèrè wá sí ọ̀rẹ́ ọwá ní ọ̀dà ẹ̀yin náà wà péjúwe ẹ wo bí àṣẹ máa ń na ẹ wo bẹ́sẹ̀ máa ń na àwọn ọmọ wa nílé kéwú ẹ wà gbàlagbà òkúrọ̀ ìwọ tó ọlọ́ọ̀gbá lé kéwú kọjá rí pé kódà ẹsẹ̀ rẹ ọ̀gbà bẹ̀ kọjá rí ọmọ rẹ wo lọ́wọ́ lọ fi lé kéwú tí wọ́n nà àbí bó ló ń ṣe lọ́mọ lé kéwú tó wàá sọ fún wa nínú fídíò àkọ́tò ṣe pé kódà ẹsẹ̀ rẹ ò sì nẹ̀gbà ọ̀nà lé kéwú rí ṣéyàwó rẹ ni wọ́n kọ̀ntúrò lé rẹ tọ́mọ máa rẹ lọ lé kéwú tó bá jẹ́ bẹ́ẹ̀ ni bàbá àyà lọ́jẹ́ fún àwọn ọmọ bẹ́ẹ̀ tọrọkùnrin gẹ́gẹ́ ló yẹ kókó àwọn rẹ lọ lé kéwú ọkùnrin ẹ̀kọ́ lọ́mọ sojú ṣe fáwọn rẹ̀ lè kéwù ọ̀rọ̀ rẹ̀ dìlítì ara wọn ọ̀rọ̀ rẹ̀ ó ń contradict ara wọn ibẹ̀ ni yóò ti mọ̀ pé kálakàlà ní jáde lẹ́nu bàbá yìí ó ní ìdí àdúà Sokoti ní ìdí àdúà gbogbo ẹ̀yin mùsùlùmí ẹ dákun àdúà ni ẹ má bá ṣe fún Sokoti nínú ọ̀rọ̀ rẹ̀ òun náà ni ẹ̀gà kọ́lé ẹ̀gà fẹnutu ó ní ẹsẹ̀ ń wòsè ìsìgbàmù náà wájú ilé kéwù kọjá rí ó tó wá sọnù ètò fẹ́ fi kọ̀rẹ́tì ẹ̀rọ ara rẹ̀ ní ìsìn wípé ẹ̀yin náà wù lápèjúwe ẹ wo bí ẹ ṣe máa ń ná àwọn ọmọ wa lé kéwù ọmọ wo ló nílé kéwù Sokoti ìwọ tó ọlẹ́sẹ̀ rẹ̀ ọ̀gbálẹ̀ kéwù kọjá rí aburú tí máa bẹ fọ́kùrọ̀ ó ní pé yóò ti gbàgbé irọ́ tó pa síwájú lọ́wọ́ tó wá sọ tí ó tako irọ́ lẹ́yìn now Sokoti oníwọ́n máa na àwọn ọmọ lé kéwù yes àwọn máa na àwọn ọmọ lé kéwù àwa yìí náà akéwù wọ́n náà wà lé kéwù a sì sóríire bọ̀ ọbẹ̀ àtúntí múra báyìí mo tún lọ lé kéwù ọmọ tó bá tún sẹ̀ lé kéwù lónìí á tún nà á ẹ̀yẹ yẹn wa wọ́n máa fi ọ̀rọ̀ wọ́n náà yẹn lé kéwù Ahmed wa wo wọ́n máa fi ọ̀rọ̀ wọ́n náà yẹn lé kéwù wọ́n máa fẹ́ fi kọ̀ndẹ́mù lé kéwù ẹ wá jẹ́ ń dá yín padà síbi nínà
lúlùyàn nínú ẹ̀yẹ̀lẹ́gba màá wá lo nínú ẹ̀yẹ̀lẹ́gba nínú báìbù màá sọ bí tí báìbù ti sọ pé ká máa na àwọn ọmọ ní ẹgba màá sọ fún yín nínú common law òfin tẹ́ ń lò lé a lórí màá sọ ibi tí òfin constitution tó ti ní ká máa na àwọn ọmọ lẹ́gba màá sọ fún yín ó di méjì nínú culture wa Yorùbá culture màá ṣàlàyé fún yín bí Yorùbá culture ṣe ní ká máa na àwọn ọmọ lẹ́gba sábà pé òun wulẹ̀ ti sọ ti ṣẹ̀ríà fún yín ó ti sọ ti ilé kéwú fún yín ẹ jẹ́ fi yẹn sì kẹrin nínú ilé kéwú bí Islamic law bó ṣe ní ká máa na àwọn ọmọ lẹ́gba ẹ wá jẹ́ mú látọ̀dọ̀ Bible torí íńtánẹ́ẹ̀tì ẹ̀yin náà gbọ́ kádùn soko tí ó sì yanu lágbárí kó ní ìyẹn ara tó ń sọ pẹ̀lú ìsìlámù ara ọwá ní àlébù tó wà lára ìsìlámù tó ń tàì láti correct ẹ já wa mùsùlùmí ẹ já máa gba correction ìwọ tó ṣe mùsùlùmí ọwá ní ẹgbẹ́ bẹ́ẹ̀ ṣe máa na àwọn ọmọ wa léèkéwú ọmọ wo ló ní soko tí ní léèkéwú tó lẹ́sẹ̀ rẹ̀ kọjá léèkéwú ẹ já lọ ní Bible tó jẹ́ ìwé àwọn Christian ó ní ká na ọmọ dáadáa tẹ́ bá lọ Proverb 13 Proverb ìwé òwe orí 13 ẹsẹ̀ 14 Proverb 13:24 Proverb 13:24 kí ló ń sọ ó ní he who spares rod hates his son ó ní ẹnikẹ́ni nínú òbí wọ́n bá ní ohun ọ̀fẹ́ rí ẹgbá ìláìkí ẹgbá ó ní irú ẹni bẹ́ẹ̀ kò fẹ́ràn ọmọ tó bí Allahu Akbar bíbélì ní sọ̀rọ̀ ẹgbá yóò Sokoti tọrọ láwa mùsùlùmí làwọn ẹna ọmọ nílé kéwú bíbélì sọ pé ká na ọmọ Proverb 13:24 ó ní he who spares rod tẹ́bà lọ wọnú báìbù rọ́ọ̀dù ní báìbù tó pè ọ̀pá ọmọ tí ọ̀bá gbọ́rọ̀ ẹ kọ́ pàbó ṣùgbọ́n fi àwọn mẹ́jẹ̀mú tá a fi kọ́ pàmbò ó ní àánú gbọ́dọ̀ wà ń bẹ̀ ó ní ó gbọ́dọ̀ jẹ́ pé afẹ́ fi correct ọmọ ni kò gbọ́dọ̀ jẹ́ ti hatred ti kórìíra kò dẹ̀ gbọ́dọ̀ jẹ́ ti wickedness wípé asáburú asáfẹ́ máa nàmá asáfẹ́ ṣe ọmọ léṣe kò dẹ̀ gbọ́dọ̀ injure ọmọ yẹn bíbélì fi májẹ̀mú bẹ̀ sí wípé ó dẹ̀ ní èjì tọ́mọ ti lè bẹ̀rẹ̀ sí na ọmọ bíbélì Proverb 13:24 ó ní he who spares rod èyíkéyìí òbí generalization yẹn o he who spares rod he who spares the rod èyíkéyìí òbí tó bá ní ẹwọ kò sí ní tẹ́mi fẹ́ẹ́ gbà ṣe nígbèsí ayé àwọn ọmọ mi ó ní irú ẹni bẹ́ẹ̀ hates his son kò fẹ́ràn ọmọ nu o kò fẹ́ kọ́ ọmọ wọn jẹ́ èèyàn nu o ó ní but he who loves him ṣùgbọ́n ẹnikẹ́ni tó bá jẹ́ pé ó fẹ́ràn ọmọ rẹ̀ is careful to discipline him yóò kàn máa ṣọ́ra nígbà tó bá fẹ́ fi ẹgbà bá ọmọ yẹn wí yóò máa sọ ojú ọmọ yẹn yóò sọ private part yẹ kò dẹ̀ ní bá ọmọ yẹn wí ní ti pé wicked kò dẹ̀ ní bá ọmọ yẹn wí ní ti wí pé ó kò yẹ ọmọ yẹn kò dẹ̀ ní bá ọmọ yẹn wí lọ́nà tí ó gbà ṣe ọmọ yẹn léṣe Proverb 13:24 òun sọ bẹ́ẹ̀ ẹjá tó lọ́nu bíbélì lẹ́ẹ̀kejì Proverb 22:15 ìwé òwe orí 22 ẹsẹ̀ 15 òun sọ wípé wèrè tí ń bẹ láyà ọmọdé ẹgbà lògùn ẹ̀ ẹgbà lògùn wèrè tí wèrè kẹ́dì sí àyà ọmọdé bíbélì ní ẹgbà ní ògùn ẹ̀ láti ṣe pé ọmọ kékeré fẹ́ máa ṣe wèrè tẹ́ẹ̀dá wá fẹ́ ṣe wèrè yẹn tí ó wá di ogun sí lọ́rùn lọ́la lọ́jọ́ iwájú ẹ̀ ẹgbà ní kẹ́lò ìyẹn Proverb 22:15 ẹja tó lọ́nu bíbélì lẹ́ẹ̀kẹta torí Sokoti ní ó má lébù wá pé àlébù tọ́wọ́ lára ìsìláàmù ní pé ẹwú bẹ́ẹ̀ ṣe máa ń na àwọn ọmọ wa lé kéwú bíbélì ló ní àmọ́ na àwọn ọmọ yìí ó lẹ́ẹ̀kẹta ẹja lọ́nu Proverb 23:13-14 ìwé òwe orí 13 ẹsẹ̀ 13 sí 14 kí ló ń wí nípa ká máa na ọmọ ó ní if you punish them with the rod tó o bá ń bá àwọn ọmọ rẹ wí pẹ̀lú ẹgbà rọ́ọ̀dù kùmọ̀ tó ní o tó o bá ń bá àwọn ọmọ rẹ wí pẹ̀lú ẹgbà Proverbs 23:13-14 ó ní if you punish them with the rod tó o bá ń fi ẹgbà correct àwọn ọmọ rẹ they will not die lúlù ọ̀sọ́ pé kí wọ́n kú o bíbélì lọ sọ bẹ́ẹ̀ o if you punish them with the rod tó o bá ń fi ẹgbà ṣàtúnṣe àìṣedéédé àwọn ọmọ rẹ they will not die ẹgbà òní kí wọ́n kú o lúlù ipa ọmọ o ẹjá tó lọ́nu bíbélì lẹ́ẹ̀kẹrin Proverbs 29:15 ìwé òwe orí 29 ẹsẹ̀ 15 ó ní the rod is used to impart wisdom ó ní ẹgbà la fi kọ́ ọmọ tí ọ̀gbọ́n lọ́gbọ́n ọmọ tí ọ̀gbọ́n tá a fẹ́ kọ́ gbọ́n bíbélì ní ẹgbà la fi kọ́ lọ́gbọ́n ó ní but a child left undisciplined ṣùgbọ́n ọmọ kọ́mọ tá a bá fi ilẹ̀ pé àní máa na àní fi ẹgbà tó gbèsè ayé rẹ̀ ṣe disgraces its mother onírú ọmọ bẹ́ẹ̀ ìdójútì ni ó padà jẹ́ fáwọn òbí rẹ̀ lọ́jọ́ ọ̀la yóò dójútì àwọn òbí ẹ̀ Sokoti sẹ́nu Kùránì mo ti kàyún jáde torí onílé kéwìn láti náà yàn bíbélì lọ sọ wípé ká na ọmọ wípé ọmọ tí wọn bá náà ìdójútì ni yóò jẹ́ lọ́la mo ti parí ti bíbélì torí àsìkò àwa ń lọ ilé kéwù níbi tá a ti máa fi ẹgbà tún orí ọmọ tí ò fẹ́ sùn ṣe lọ́nà tí ṣẹ̀ríà gbàdà gbélẹ̀ ṣẹ̀ríà ní tẹ́ bá fẹ́ na ọmọ àkọ́kọ́ ná éèjì tí ṣẹ̀ríà ti bẹ̀rẹ̀ lílu ọmọ age 10 ni
nígbà táwọn ẹbí sọ wípé ẹ máa correct àwọn ọmọ yín láti máa kírun láti máa sin lọ́hùn ní age 7 tí a bá dọ̀ ọmọ ọdún 7. ó ní tí a bá wá pọ̀ tí wọn ò gbọ́rọ̀ sí lẹ́nu ẹ bẹ̀rẹ̀ sí ná wọn at 10 tí a bá di ọmọ ọdún 10. ọmọ tá a correct fódìdí ọdún 3 tá a lù ú tá a fẹnu correct ẹ pé ṣe nǹkan báyìí tí ọ̀rọ̀ àgbọ̀ fún ọdún 3 sẹ́mi pé ọmọ bẹ́ẹ̀ fẹ́ stọ́bọ̀nù bíbélì wa ní gbogbo ọmọ tó bá fẹ́ stọ́bọ̀nù ẹgbà ni ká fi tún stọ́bọ̀nẹ́sì ká fi mú kúrò ní ayé wọn. now ẹja lọ́nu common law òfin tẹ́ ń lò lé wa lórí káfẹ́ gbá tó ayé ọmọ ṣe wọ́n ń pè ní káfẹ́ gbá tó ń tí ò ṣe láyé ọmọdé àbí láyé àgbàlagbà gan kí náà ń pè ó wọ́n ń pè ní kíni wọ́n ń pè ní corporal judicial corporal punishment wípé ẹgbà mẹ́nu tá a fi mọ́ tó gbèsè ayé aláìgbọràn ṣe lọ́mọdé àbílágbà ẹgbà ń bẹ nínú tá a fi mọ́ tó ìgbésí ayé èèyàn ṣe. so common law sọ bẹ́ẹ̀ kí ni common law pè ó pè ní lawful correction ká mú ẹgbà báyìí ẹgbà pé ọmọ yìí ọ̀sàsámẹ́ǹtì rẹ ká fún lẹ́gbà ó pè ní lawful correction ìtumọ̀ ni pé ìṣàtúnṣe èèyàn pẹ̀lú ìbáwí ẹgbà lọ́nà tí òfin fọwọ́ sí ọwọ́ aka àwọn ọ̀nà tó fi fọwọ́ sí. ó ní àkọ́kọ́ ó ní age tí ẹgbà yẹn ti gbọ́dọ̀ bẹ̀rẹ̀ tí ọmọ ti lè jẹgba òfin ó ní ẹ̀ṣẹ̀ tó gbọ́dọ̀ jẹgba ó ní ẹgbà yẹn kò gbọ́dọ̀ lọ sí ọmọ yẹn léṣe sọ àgbọ́dọ̀ máa nàmọ kọ́ba lójú àbí kọ́ba láyà àbí kọ́ba ní private part àbí ká nà kí gbogbo ara rẹ̀ ó yá àgbọ́dọ̀ ṣe bẹ́ẹ̀ òfin náà sọ bẹ́ẹ̀ ó pè ní lawful correction ìṣàtúnṣe èèyàn lọ́nà tí òfin ṣe kí ni o tó fi fọwọ́ sí wọ́n pè ní judicial corporal punishment ọ̀nà bániwí tí òfin ṣe kí ni o tó fi lálẹ̀ tó sì fọwọ́ sí. now common law nìyẹn o wọ́n ní àwọn òun ní wàá lẹ́tọ̀ọ́ sí àti ṣe bẹ́ẹ̀ nínú common law ní parents àwọn òbí ọmọ wọn lẹ́tọ̀ọ́ àti fi ẹgbà bá ọmọ wí wọn látàwọn tí wọ́n bá ní kankan tá ń pè ní loco parentis wọ́n wá láwọn wo ni wọ́n wà lọ́ndà loco parentis yẹn ó ní tíṣà lè kéwú tíṣà lè wé àbọ̀gbà tí ń bá ní kọ́mọ ẹni níṣẹ́ àwọn yẹn ni wọ́n ní loco parentis. so wá jẹ́ wípé òbí ọmọ lè fẹ́ gbà bá ọmọ wí ẹ tó bá ní loco parentis bíi tíṣà ọmọ àfáàlẹ́ kéwú àti ọ̀gá tí ń bá wá kọ́mọ níṣẹ́ òun náà ní loco parentis tó lè bá wa bá ọmọ wí ṣùgbọ́n ìbáwí yẹn proportionate gbọ́dọ̀ wà ń bẹ̀ ó gbọ́dọ̀ jẹ́ wípé déédéé ìjìyà náà ní déédéé ẹ̀ṣẹ̀ kò dẹ̀ gbọ́dọ̀ sí ọmọ léṣe kò dẹ̀ gbọ́dọ̀ jẹ́ ti pé mo wulẹ̀ bí ọmọ yìí mo wulẹ̀ ti target ọmọ yóò ti sẹ̀mí tẹ́lẹ̀ máa karama kò gbọ́dọ̀ ní nínú. ẹ wájà lọ àwọn ìlú wo tí ètò ṣe ilẹ̀ Yorùbá ni wọ́n ti lu ẹgbà wọ́n lu ẹgbà ní United Kingdom wọ́n lu ẹgbà láti fi correct ọmọ títí di 20th century a wà ní 21st century báyìí so wọ́n lu ẹgbà ní United Kingdom láti fi correct àwọn ọmọ títí tó fi di 20th century ni nílùú èbó. so ẹ jẹ́ ká lọ sí àwọn ìlú kan tó jẹ́ pé wọ́n lu ẹgbà ń bẹ̀ dì sí ẹ jẹ́ lọ síbi tá a pè ní South East Asia Singapore wọ́n lu ẹgbà ń bẹ̀ dì sí Malaysia wọ́n lu ẹgbà ń bẹ̀ dì sí fún civil and criminal law àti sharia law. Civil and criminal law yìí òfin ìjọba ní o àti sharia law wọ́n lò Singapore wọ́n lò ní Malaysia wọ́n lu ẹgbà wọ́n lò ní Brunei wọ́n lu ẹgbà fáwọn ẹ̀ṣẹ̀ wo wọ́n dàkẹ́ tó ṣe fọ́ọ̀mù kéènì kan bí pé ẹ tó bá gbé drug ó níye sátẹ́yìn tí yóò fi jẹgba ẹ tó bá rúfin wíwa mọ́tò traffic offences wọ́n lu ẹgbà ní àwọn ibi tá a wí. so ẹgbà kì í ṣe ń tẹ̀yìn ọ̀rọ̀ àṣọ wípé ó là lébù ìwọ Sokoti tó ní ẹ̀wọ̀n bí ẹ ṣe máa ń na àwọn ọmọ wa lé kéwú ṣé wọ́n kí ní àwọn ọmọ skul òfin ló ní àmọ́ ẹ̀nà yẹn yìí Sokoti wájà lọ́nu culture tó olóògbé lọ́wọ́ gan nílẹ̀ Yorùbá àwọn bàbá wa wọ́n gbà wípé ọ̀rẹ́ làwọn bàbá wa máa ń pè ẹgbà ọ̀rẹ́ ni Ọlọ́run ọmọdé àwọn bàbá wa nílẹ̀ Yorùbá ní ọmọ sọ bẹ́ẹ̀ wọ́n ní ọ̀rẹ́ ni Ọlọ́run ọmọdé wọn ní ẹjalẹgba ọmọ tí wọn ti wọn ẹjalẹgba àwọn náà tó gbé òfin lẹ pé ṣùgbọ́n ẹ mẹjalẹgba lọ́nà tí yóò bá nǹkan jẹ́ lára ẹ̀ so kéèyàn jẹ́ ọmọ obìnrin nìsín kẹfẹ́ nà ẹ mọ̀ nà ní gbàyà ẹ mọ̀ nà ní kùn ẹ mọ̀ nà ní ìdí so kéèyàn jẹ́ ọmọkùnrin sìn ẹ mọ̀ nà ní ojú ẹ mọ̀ nà láyà ẹ mọ̀ nà ní private party ẹ mọ̀ sì nà ní ìnà tí ó mú ìkà lọ́wọ́ ẹ mọ̀ nà ní ìnà tí ó ṣe léṣe bí sẹ́yà náà ṣe wínú wípé ẹ gbọ́dọ̀ máa ní àánú láti fi correct ọmọ now Sokoti wọ́n á lọ gbogbo secondary school tó jẹ́ tìjọba dìsín ní Nàìjíríà àwọn admission requirement wọn táwọn ọmọ bá fẹ́ wọlé sí JS1 táwọn ọmọ bá kúrò ní primary 6 tí wọ́n fẹ́ wọlé sí JSS1 Pankẹ́rẹ́ ìlú Ìbàdàn lèmi wáyìí wọ́n á lọ gbogbo public schools secondary schools nínú tí wọ́n máa sọ pé káwọn ọmọ wọn kó wá táwọn máa rà fọmọ tó bá lọ public school secondary school tó fẹ́ wọlé sí JSS1 wọ́n kọ àdá ọkọ́ ìgbálẹ̀ àti Pankẹ́rẹ́ Sokoti ṣé Pankẹ́rẹ́
wọ́n fẹ́ máa fi sáàbù meat pie fáwọn ọmọ yín skul ni tóró ni wọ́n na ọmọ yín lé kéwù òkú àgbàlagbà ìwọ tó ọ̀nà ọmọ lé kéwù ìwọ tó ní ẹsẹ̀ rẹ̀ ọ̀bá lé kéwù kọjá rí kó sáà di pé ẹwù bí ẹ ṣe ń na àwọn ọmọ wa nítorí ẹ̀kọ́ sọ kọ́hún ó yẹ kó ní ẹwù bẹ́yìn mùsùlùmí ṣe máa ń na àwọn ọmọ yín nílé kéwù àbá náà káre torí pé ká na ọmọ lé kéwù kì í ṣẹ̀ṣẹ̀ lọ́dọ̀ náà kò ń ṣẹ̀ṣẹ̀ lọ́dọ̀ ìjọba lawful correction ni wọ́n ń pè ìjọba gan pè ní judicial corporal punishment ká mẹ́yàn when the need be tí necessity bá compel tó bá yẹ pé last option òun náà ni pé àfi ká na ọmọ yìí ló fi lè gbọ́ wọ́n ní ká nà àti ilé kéwù àti ilé ìwé àtẹnukọ́ṣẹ́ òbí lè na ọmọ ẹ̀ gbogbo tó bá nílò co-parentis nínú òfin common law ó lè na ọmọ ẹ̀ gbogbo òfin àtòfin ṣẹ̀ríà àtòfin èbó àtòfin ìṣẹ̀dálẹ̀ àtòfin báìbù ìtẹ́kà sọ ni wípé ká máa ṣàkíyèsí ká máa na àwọn ọmọ yẹn lọ́nà tí ó gbà ṣe wọ́n léṣe tí ó wàá di unlawful offence so ṣùgbọ́n kò sí tó burú ní pé wọ́n na ọmọ lè kéwù now Sokoti gbogbo àwọn ọmọ secondary school ní a máa ra pankẹ́rẹ́ àwọn òbí àwọn máa submit pankẹ́rẹ́ àwọn olùbẹ̀wò báyìí wọ́n yẹ gbogbo ṣé ń tọ́yẹ kọ́ ọmọ yòókó wá táàfì admit ẹ̀ secondary school yìí ṣé gbogbo ẹ̀rọ kó wá private school níwọ̀n èyí tí sọ pé kí wọ́n ra pankẹ́rẹ́ wá nítorí wípé wọ́n mọ̀ pé ní private school òbí ọkọ̀ sílẹ̀ àyè owó ti ń ná so yóò wulẹ̀ mójútó ọmọ yẹn dáadáa ẹ̀ rí pé ní private schools àwọn ọmọ ìsábà jìyà lórí pé wò assignment òbí tó ọmọ yẹn owó tó ń ná ní ọ̀wá ní sọ pé assignment ẹ̀dà ọ̀pọ̀lọpọ̀ òbí yóò tún lọ school ni pé ẹ̀fọ́mọ̀ ìlà assignment torí pé wọ́n ń yẹ̀wé wọn wò tí a bá délé torí kí ni wọ́n ń consider owó tí wọ́n ń ná ní private schools but ní public school ìjọba òbí mélòó ní yẹ ìwé ọmọ wò so wọ́n nídìí ẹgbà ní school ìjọba ju private school lọ so ọmọ tó pọ̀ ló máa ń wà ní public schools wọ́n dẹ̀ máa ń stubborn gan so wọ́n nídìí ẹgbà so ìjọba náà wá rí ká ọmọdé nídìí ẹgbà o wọ́n wá ní ẹ máa nà wọ́n lẹ́gbà ṣùgbọ́n ẹ fàánú sí ẹ má sì jò ṣe wọ́n léṣe now Sokoti ẹlẹ́sìn ẹbọ wá jẹ́ mú ọlọ́ọ̀dí ẹbọ gan tọ́wọ́n pè gbáyé sí inú ẹbọ ni eégún wà Sokoti àwọn eégún màmá kó ẹgbà kì abó ti gbàgbé ni ẹgbà làwọn eégún màmá kó kì gbogbo oore táwọn èèyàn bá ṣe eégún ẹgbà lẹ́gún màmá fi san fáwọn èèyàn eégún tó fẹ́ gbowó lẹ́yìn tó ìtò mẹ́ba náà yóò fún lówó yóò tún nàlẹ́gba òpó nínú òtún sọ pé ọ̀nà lẹ́ẹ̀mí Sokoti ṣé ẹgbà táwọn eléégún máa kó kì àdúgbò tí wọ́n máa kó kì gbogbo síríìtì ṣé ẹ̀sìn tó ń pe gbogbo wá sí nìyẹn ẹ̀sìn yẹn bá làkàyè mu nínú òfin ẹ̀sìn kọ̀bá làkàyè mu kéèyàn máa mú tí ó máa dẹ́rù bá àwọn èèyàn káàkiri ní public places kéèyàn fẹ́ lọ sáàrin ọjà ó kó ẹgbà lọ́wọ́ àwọn eégún nínú ẹ̀sìn tó ń pèpè sí tó ní lẹ̀sìn Sokoti wọ́n ń kó ẹgbà lọ́jà wọ́n ń kó ẹgbà lọ gbogbo motor parks wọ́n ń kó ẹgbà káàkiri gbogbo street táwọn ìbá ti rí ẹgbà àwọn èèyàn bá họ wọ́n bá máa jí ọjà àwọn èèyàn kó àbíwò kì í rí ní Sokoti wọ́n ń sọ̀rọ̀ lórí social media tí gbogbo wa rí náà báwo eléégún ṣe máa kó ẹgbà káàkiri street tí wọ́n máa kó ẹgbà káàkiri market places tí wọ́n máa kó ẹgbà káàkiri gbogbo motor parks láti máa fi dẹ́rù bá àwọn èèyàn láti máa fi lé àwọn èèyàn kó ní ọjà wọn láti lè máa kó ọjà àwọn ẹni ẹlẹ́ni tó pé kò sẹ́ni tí wọ́n fẹ́ dúró fún ẹgbà pàápàá jùlọ àwọn obìnrin àwọn olómọ ń pọ̀ jù lọ́jà Sokoti àwọn obìnrin àwọn eléégún yín wọ́n máa kó ẹgbà lọ́jà láti máa fi ẹgbà dẹ́rù bá àwọn obìnrin wọ́n lè sápò ní ọjà wọn àwọn ọkùnrin tí wọ́n bá ní ẹ̀mí ni wọ́n máa dúró di àwọn eléégún yín mi kí wọ́n gba lẹ́sẹ̀ lórí pé àbórí ẹ̀fẹ́ burú ni àárín lórí social media náà Sokoti ẹ̀sùn wọn ní pèpè sí yẹn ṣé ìsìlámù pèpè sí pé kí wọ́n máa nàyẹ̀ káàkiri ọjà kí wọ́n máa nàyẹ̀ káàkiri gbogbo motor parks kí wọ́n máa nàyẹ̀ káàkiri sọ ẹ̀sìn wa tó mú ẹgbà lọ́wọ́ lẹ́yìn ilé kéwú àti tá a bá fẹ́ ṣe ṣẹ̀ríà tó lófin nínú àwọn eléégún yín ń kó igi káàkiri gbogbo ọjà ni ṣé igi tí ń kó káàkiri ọjà yẹn ṣé wọ́n fi ń ṣàdúrà fáwọn èèyàn ni àbá fi ń ná àwọn èèyàn nínàkúnà àbí ta lójú rẹ̀ fọ́ tí ó sọ pé òun ò mọ̀ wípé eléégún máa fi ẹgbà bàǹkẹ́ jẹ́ káàkiri ni Yorùbá wa ń sọ Sokoti ṣe bá gbàlagbà Yorùbá ló pera rẹ̀ Yorùbá máa fi búyàn gan tí a bá lẹ́ni tọ́jú ẹni ìyà wá ní ẹni ìyà ni ọ́ bí ọmọ ẹ̀yìn eégún Yorùbá ló ń sọ bẹ́ẹ̀ náà Sokoti ṣé bó ṣe tíátà yìí ọmọ Yorùbá sọ wọ́n ní ẹni ìyà bí ọmọ ẹ̀yìn eégún sọ ọgbọ́n pé ó pè ní ẹni ìyà bí ọmọ ilé kéwì sọ ọgbọ́n pé ó pè ní ẹni ìyà bí ọmọ ẹnu ìkọsẹ́ rí sọ ọgbọ́n pé ó pè ní ẹni ìyà bí ọmọ ilé ìwé rí rárá o torí pé wọ́n mọ̀ pé ilé kéwì ilé ìwé ilé ìkọsẹ́ àwọn ọmọ tí wọ́n fẹ́ lọ kọ́ kéwù kàwé kọ́sẹ́ wọ́n nídìí ká fi ẹgbà hàn wọ́n ṣẹ̀ríà tiwa ìsìláàmù tiwa ó ní kí gbogbo òbí kó hàǹgì ẹgbà síbi tí gbogbo àwọn ọmọ rẹ̀ ó ti máa rí báyìí fún ìdẹ́rùbà ṣẹ̀ríà sọ bẹ́ẹ̀ Sokoti kó tó lè máa tó sọ ṣẹ̀ríà ní gbogbo òbí gidi ó gbọ́dọ̀ máa hàǹgì ẹgbà sí ibi tí gbogbo àwọn ọmọ rẹ̀ ó ti máa rí sásásá pé kí ni jẹ́bi máa kọ̀rẹ́tì wà ìrè sọ ẹ̀yin kẹ́gbà kì í ni eléégún kẹ́gbà kì í ni àwọn ọba tẹ́lẹ̀ máa jẹ wọ́n tó lè máa nà wọ́n èmi ọ̀mà lè jẹ́ bílẹ̀ bóyá bẹ́ẹ̀ ni nípèbí wọ́n ní a máa ń ná àwọn ọba wọ́n gbà wọ́n dọ̀bálẹ̀ wọ́n kọ ẹgbà bò wọ́n kó tó lè jọba Sokoti sẹ́yìn náà make sense ebi wẹ̀yìn náà máa fi ẹgbà fún lóúnjẹ wẹ̀yìn náà máa fi ẹgbà fún lóúnjẹ náà ẹ fẹ́ jọba ṣe di kẹ́ tó máa ná ọba lẹ́gbà tó bá jẹ́ pé ẹ máa ná ọba lẹ́gbà lóòótọ́ kó tó jọba Sokoti ẹ̀sìn tó ń pe gbogbo ayé sí yìí náà ni ẹ̀sìn tó wulẹ̀ ní ìyà ló pọ̀jù nídìí ẹbọ ṣíṣe kí ni Sokoti fẹ́ máa parọ́ fún wa sí ẹbọ àìwò inú ẹbọ
inú ẹ̀sìn ẹbọ rẹ tó ń pe ayé sí náà lọ́wọ́ orò tí máa pa gbogbo àwọn obìnrin orò ẹ̀sìn ẹbọ ni ẹ̀sìn òfò orò pípa lóru máa pa gbogbo obìnrin káàkiri Sokoti sẹ́sìn tó ń pe àwọn èèyàn sínú Sokoti nínú ẹ̀sìn tó ń pe àwọn èèyàn sí òní eégún olóòlù wà eégún olóòlù ó máa pa obìnrin ni tó bá ti róbìn báyìí yóò pa ni àwọn àfáà nílẹ̀ Ìbàdàn yìí ni wọ́n ká lọ́wọ́ kó Sokoti sẹ́sìn tó ń pe àwọn èèyàn sí lẹ́nu òun pe àwọn èèyàn kó ní ẹ̀sìn ìmọ́lẹ̀ òun pe àwọn ní ẹ̀sìn òkùnkùn ẹ̀sìn ìbọ̀rìṣà òun pe àwọn èèyàn kó ní ẹ̀sìn tó bá làákàyè mu òun pe àwọn èèyàn lọ bí ẹ̀sìn tí ó tako làákàyè òun pe àwọn èèyàn kó ní ẹ̀sìn tí ò ní kọ̀rọ̀ òun pe àwọn èèyàn lọ ní ẹ̀sìn tó ní kọ̀rọ̀ òun pe àwọn èèyàn lọ ní ẹ̀sìn ìmọ́tótó òun pe àwọn èèyàn lọ ní ẹ̀sìn ìdọ̀tí lọ́wọ́ gbogbo òkúta èṣù tó bá yẹ pé wọ́n ń bọ́ dáadáa o kọ́ wá ní òkúta èṣù tí wọ́n ń bọ́ dáadáa o kọ́ wá lọ wò kọ́ wá sọ wípé ìmọ́lẹ̀ wà ń bẹ̀ tàbí ìmọ́tótó wà ń bẹ̀ epo àti ọdún táwọn bàbá yìí ti fi gbọ́ ń bẹ lórí ẹ̀dìsẹ̀ téèrè tókùtò ò lè fa epo mu tí káyọ̀ lè dànù tóòrùn bá dé tọ́jọ́ díẹ̀ kó lára ẹ̀ ní ìyókù ìrìnsìn ni wà lọ bí èso àwẹ̀lẹ̀ nìbàdàn bí Sokoti ó lè tí ẹ bá sẹni tí ìdọ̀tí ti mọ́lá ló lè dúró níbi èso àwẹ̀lẹ̀ gẹ́gẹ́ báyìí tí ó dúró ti báyìí tí ó wà dúró 30 minutes tí ò ní fi mú kó ìkòkòkò afẹ́yín tó ti mọ́lá tí ìdọ̀tí ti mọ́lá wá lọ́wọ́ èso àwẹ̀lẹ̀ nìbàdàn bí Sokoti máa bọ̀ ìlú Ìbàdàn láwàá yìí wá lọ bí èso àwẹ̀lẹ̀ wá lọ pé àwọn tí wọ́n ń mọ̀ nípa ìmọ́tótó ara ìmọ́tótó àdúgbò ìmọ́tótó orílẹ̀-èdè kí wọ́n wá lọ examine èso àwẹ̀lẹ̀ kí wọ́n wá wò pé sọ́wọ́ hygienic kéèyàn sẹ́yìn lè jókòó sí èso àwẹ̀lẹ̀ kó sì máa jẹun báwa mùsùlùmí sì lè jókòó sínú mọ́ṣáláṣí táwa ti ń sin Ọlọ́run ọba tiwa táwa máa jẹun ṣé ẹni tó rí rẹ̀ pé kẹ́yìn same person kan sọ lè jókòó sí èso àwẹ̀lẹ̀ tí ẹ ti kó oríṣiríṣi ẹbọ èkuru àkà epo ẹ̀kọ epo gbogbo ẹ̀ ń rìn ṣe bí ìgbèrí olówó ṣé èèyàn kẹtìlá káyọ̀ rẹ̀ pé ṣó lè jókòó sí èso àwẹ̀lẹ̀ yẹn kó dẹ̀ máa jẹun báyìí pọ́tọ́ ọbọ̀ ẹnu kó dẹ̀ máa bu oúnjẹ kó dẹ̀ máa jẹ torí rìnṣe so n tó ń pẹ́ àwọn èèyàn sí nìyẹn Sokoti so ẹ̀yẹ yẹn wá Sokoti no damage control ni o ọ̀pọ̀ lọ́ọ̀rẹ́ ọmọ ní odò mọ́ ó ti dá sáwúrú ju so Sokoti irọ́ ló ń pa Sokoti onírọ́ ni ọ́ ó ní ó ń lo damage control Malam Ahmed ó ń lo damage control wípé àwa mùsùlùmí ẹ dákun ẹ já mọ́ gbọ́rọ̀ ṣé Sokoti ò yẹ ṣe mùsùlùmí náà ọ̀tàkùn mẹ́kàdí lọ onítọ́bákùn ní kọ́lá tó fi lọ mẹ́kà kó kú dànù ọ̀nà wọlé ọgbàjẹ́ mùsùlùmí Sokoti ọ̀tàkùn ànẹ́bì Sokoti ọ̀tàkùn kùránì Sokoti ọ̀tàkùn èdè lágbáwá náà ọwọ́ afẹ́ máa lo damage control sí ní kí mùsùlùmí ló belong sí yóò ṣe mùsùlùmí o Sokoti you are not a Muslim so damage control ló ń lò ó tó parọ́ ó ní àìwọ́ bẹ́ẹ̀ ṣe ń na àwọn ọmọ wa léèkéwú sọ ọlọ́mọ léèkéwú ni ó ti sọ́nú fídíò tọ́lọ náà wípé ẹsẹ̀ rẹ̀ òṣèṣì gbá léèkéwú kọjá rí ọlọ́mọdé orí tó ìgbà léèkéwú kọjá ó sọ wá lé lóun nílé ọlọ́mọ léèkéwú tẹ́lẹ̀ lónìí wọ́n máa ń nàyàn Sokoti sọgbọ́ bíbélì ní ká nàyàn kó lè gbọ́rọ̀ proverb 13:24 ó ní ànáyàn proverb 22:15 ó ní ànáyàn proverb 23:13-14 ó ní ànáyàn proverb 29-15 proverb 29:15 ó ní ànáyàn nínú bíbélì so òfin Nàìjíríà ó ní ànáyàn òfin ìlú èbó ó ní ànàmọ ó ní gbogbo parents àtẹnudọ́ bá nílò kó parentis wọ́n lè na ọmọ wọ́n kà máa ṣe ọmọ léṣe ni ṣẹ̀ríà náà ní ànáyàn so wọ́n máa nàyàn lé kéwú ọṣẹ Sokoti ìdí ẹbọ ni ètí nàyàn eléégún ànàfẹ́ ẹ̀pá ni wọ́n máa nàyàn lẹ́yìn eléégún náà débi pé Yorùbá máa sọ pé ẹ̀yin ẹni ìyà bí ọmọ ẹ̀yìn eléégún so ẹ̀yin ọmọ eléégún sẹ́lẹ̀gún jẹ́ ìsìlámù ni wọ́n dẹ̀ pé àwọn tó wà lẹ́yìn rẹ̀ ní ẹni ìyà torí pé eégún ọ̀rẹ́ ni máa kó kí ọ̀rẹ́ ẹgba léegun máa kó kí báyé tún ṣe dùn tó yìí báyé tún ṣe lajú tó yìí Sokoti àwọn eléégún tún kó ọ̀rẹ́ káàkiri gbogbo ẹni tó bá ṣe eléégún lóore ọ̀rẹ́ ẹgba léegun fi máa san sọ́bàlà àkàyè mu díàfọ èèyàn wa ẹ má da Sokoti lóhùn o Sokoti ẹ ṣe mùsùlùmí o ẹnikẹ́ni tó bá ti tako ìkankan nínú orígun Islam kì í ṣe mùsùlùmí assalamu alaikum warahmatullahi wabarakatuhu.